gbogbo ọmọ káàrọ̀ oòjíire pátápátá ni mo kí Elédùmarè á dúró tì wá. Mo kàn fẹ́ sáré ṣe clarification ọ̀rọ̀ kan. Mo wo fídíò kan lánàá. Fídíò yẹn ìgbà tí mo wò ó, ọ̀rọ̀ tá àfáà yẹn sọ ń bẹ̀, ó jẹ́ nǹkan tó dùn mí. Àmọ́ mi ò ní bú àfáà yẹn torí pé kí ni, ṣe rí ọ̀tọ̀ ni àgbọ́yé, ọ̀tọ̀ ni àgbọ́yí. Àìmọ̀kan ó ń da ọ̀pọ̀lọpọ̀ àwọn tá a pera wa ní Mùsùlùmí, àwọn àfáà báwọn pásítọ̀, àìmọ̀kan ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú. Kí n tó sọ̀rọ̀ lórí ẹ̀, ẹ̀yin ẹ kọ́kọ́ gbọ́ orin yẹn níwọ̀nba kí n tó wá sọ tí mo fẹ́ sọ lórí ẹ̀. Ní bá wọn ṣẹbọ mọ́, ò ní bá wọn ṣẹbọ mọ́, ní ìfúnpá ń kọ́ ààrẹ bọ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àti wípé ó ń dè níbàdí ààrẹ bọ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Àti wípé Agẹmọ níjẹ̀bú ààrẹ bọ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní Òṣòkè Yánkọ́ ààrẹ bọ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Lórí Ọ̀ṣẹ́ Àbọ̀kè ààrẹ bọ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní Òkè Ìbàdàn ṣẹ́ ààrẹ bọ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Mo ní Pípé Ségè ààrẹ bọ ní. Èmi ò ní bá wọn ṣẹbọ mọ́. Ọ̀sẹ̀ àwẹ̀ bí Fáláboyún, ó ti dájú pé ààrẹ bọ ní. Mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà, wọ́n foríjì ni mo ti túbà. Mi ní ṣe bẹ́ẹ̀ mà ọba láwùrà, wọ́n foríjì ni mo ti túbà. Egungun ṣíṣe nílẹ̀ Yorùbá, àṣà ni ṣùgbọ́n kò bẹ́sìn mu. Ẹ ti gbọ́ orin yẹn. Now, ẹ wá gbọ́ àlàyé tí mo fẹ́ sáré ṣe níwọ̀n àpẹẹrẹ tèmi. Kí mo fẹ́ sọ̀rọ̀ ni pé n tá ń pè ní ẹbọ, kí gan lẹbọ? Ẹbọ, it is a word. Èdè Yorùbá ni ẹbọ. Ní èdè Ìgbò wọ́n ń pè ẹbọ, lédè Ìgbò ní sacrifice. Lédè Lárúbáwá à ń pè ní Qurban. It is a language. Ẹbọ yìí ṣe nǹkan burúkú. Now, ẹ wá máa wo ibi tí àìmọ̀kan tó ti ń dà wá láàmú. Gbogbo àwọn àfáà tán kọrin, gbogbo àwọn àfáà tán ṣe àdáradá, ìtàn sọ àṣẹ, ìtàn ṣe kíní kan. Ẹ wo ibi tí àìmọ̀kan ti ń dà wá láàmú. À ń tarnish orúkọ tiwa, ìyẹn Yorùbá. À ń ba tó jẹ́ ìṣẹ̀dálẹ̀ tí Yorùbá jẹ́. Adé fi ń gbé ògo fún tàwọn míì. Ẹ jẹ́ kí sáré fi example méjì tẹ́ fi mọ̀ wípé gbogbo àgbáyé lẹ́lẹ́bọ. Ìran kọ̀ọ̀kan ló ní bí kálukú ṣe ń ṣe ẹbọ sí Olódùmarè. Ìran kọ̀ọ̀kan ló ní bí kálukú ṣe ń gbé ẹbọ fún Olódùmarè. Kò sẹ́ni tí ò ṣẹbọ láyé, gbogbo apáta lẹ́lẹ́bọ. Lọ́nà wo? Ẹ wo àwọn Mùsùlùmí tí wọ́n láwọn lọ hajj, wọ́n lọ ṣiṣẹ́ Mẹ́kà. Gbogbo iṣẹ́ hajj látòkè délẹ̀, láti ìbẹ̀rẹ̀ dópin pátápátá iṣẹ́ ẹbọ ni. Lọ́nà wo? Bí wọ́n bá lọ sí hajj tí wọ́n ẹdẹ́ ń fi ìgbà tí wọ́n bá fẹ́ gbé haram, èyí tí àwọn táwọn pè ní haram tí wọ́n bá fẹ́ gbé haram yìí, ẹdẹ́ fi ṣe example. Tí wọ́n bá fẹ́ gbé haram yìí gẹ́gẹ́ bí ọkùnrin tó lọ fún hajj tó fẹ́ lọ ṣiṣẹ́ Mẹ́kà, tó bá gbé haram yìí, wọ́n ó ṣe kíni? Wọ́n ó pa kájà. Tí wọ́n bá pa kájà, wọ́n rìn lọ sí ìrìn àjò Safa Marwa tí wọ́n fẹ́ rìn lọ. Tí wọ́n bá rin ìrìn àjò tí wọ́n rìn yìí ní pẹ̀lú pípa kájà, tí wọ́n pa kájà yìí, ìyẹn àkọ́kọ́ nìyẹn. Ẹ̀kejì, lẹ́yìn tí wọ́n bá pa kájà, wọ́n á fá irun orí wọn. Tí wọ́n bá fá irun orí, wọ́n á sì pa kájà. Ọlọ́run sínú Kùránì ló wà pé ká pa kájà. Àbánábì ló ní ká pa kájà. Ṣé bí ìlànà tí wọ́n gbé kalẹ̀ lọ́hùn gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà pé ẹ̀sìn ni lọ́dọ̀ tiwọn, ìlànà tó gbé kalẹ̀ yẹn òun ni ìlànà pé ẹ pa kájà, ẹ ṣe báyìí. Wọ́n á fá irun orí, wọ́n á pa kájà. Tí wọ́n bá ti wá lọ, wọ́n á wá máa lọ. Àwọn tó bá jẹ́ obìnrin, àwọn ó wọṣọ tí ó bolẹ̀, funfun sì ń wọ́n lò. Tí wọ́n bá wá lọ, wọ́n á máa wí gbólóhùn pé labbaika Allahumma labbaik, labbaika la sharika laka labbaik, innal hamda wa ni'mata laka wal mulk la sharika lak. Kí náà ń sọ? Labbaika Allahumma, mo jẹ́ pé rẹ Ọlọ́run ọba, mo jẹ́ pé rẹ ọba tó dá mi, mo jẹ́ pé rẹ wá gba ìpè mi, wá gba ọpẹ́ mi, gbogbo ìrìn àjò tí mo rìn, Elédùmarè wá gbà. Kí ni wọ́n ń sọ yẹn?
wọ́n sọ fọ́nà pé kó gba ètùtù àwọn, kó gba ìpèsè àwọn, báwọn ṣe ń pè ìwúre àwọn, kọ́lọ́hún kó ṣe kíni, kó gbà kí Allah kó gbà, torí pé Allah ni wọ́n ń pè ní èdè Lárúbáwá. Allah òun ni Ọlọ́run lóde Lárúbáwá. Ọlọ́run làwa ń pè nílẹ̀ Yorùbá, Olódùmarè. Kò sì sí tí ń jẹ́ Olódùmarè nílẹ̀ Yorùbá tó ju ọba òkè lọ, Ọlọ́run ọ̀kan ṣoṣo. Kí wọ́n sì tó mú Islam wọlé Yorùbá ni Yorùbá ti ń mọ tí ń jẹ́ Elédùmarè, ni àwọn babańlá baba wa ti ń sin Olódùmarè, ni wọ́n ti ń worship Olódùmarè, ni wọ́n ti ń jọ́sìn fún, ni wọ́n ti ń rúbọ fún. Bẹ́ẹ̀ làwọn ilẹ̀ Lárúbáwá náà ń rúbọ fún Allah. Tí wọ́n bá ti ṣe kíni, tí wọ́n bá ti lọ sí haram, tí wọ́n gbé haram, tí wọ́n sọ labaik Allahumma labaik, labaik la sharika lak, tí wọ́n sọ gbogbo àwọn gbólóhùn ìtàn lọ tí wọ́n bọ̀, tí wọ́n fi ń dúpẹ́ fún Olódùmarè, tí wọ́n fi ṣe, tí wọ́n bá wá parí ẹ̀, kí ni wọ́n fi parí gbogbo ẹ̀, gbogbo iṣẹ́ hajj tí wọ́n ṣe. Nínú ẹ̀ náà ni wọ́n láwọn sọ̀kọ̀ àṣetánì. Nínú ẹ̀ òkúta kan bẹ̀ ní Saudi tó ń pè ní Blackstone, òkúta asaroladiwad, òkúta yìí wọ́n kìsẹ̀, àwọn míì wọ́n á dì mọ́ òkúta yẹn, wọ́n á kìsẹ̀. Kí ni ìtumọ̀ yẹn? Ẹbọ ni. Tí wọ́n bá wá ṣe yẹn tán, tí wọ́n ṣe gbogbo iṣẹ́ hajj yìí tán, finally wọ́n wá pa àgbò. Kí ni wọ́n fi àgbò yẹn ṣe? Wọ́n fi ṣe ètùtù, wọ́n fi rúbọ ọpẹ́ fún Ọlọ́run ọba, wọ́n fi rúbọ fún Allah. Lẹ́yìn tó bá pa àgbò yẹn ni wọ́n láwọn fi sọdún léyà. Ìparí iṣẹ́ hajj, ìparí iṣẹ́ tí wọ́n lọ ṣe ní Maka, òun ni àgbò tí wọ́n pa. Ẹ wá wo àwọn babańlá baba wa nílẹ̀ Yorùbá náà, tí wọ́n bá fẹ́ ṣe ọdún nílẹ̀ Yorùbá, àwọn ọdún tá máa ń ṣe láwọn ìlú kọ̀ọ̀kan tó bá fẹ́ ṣe, kí ni àwọn bàbá yẹn máa ń ṣe? Àwọn náà pa kájà ni. Tí wọ́n bá pa kájà, wọ́n á rìn lọ nínú ìlú, gbogbo àwọn awo, gbogbo àwọn tí wọ́n tó jẹ́ pé àwọn ni wọ́n mọ̀ nípa nǹkan yìí. Èdè tí mo wí, èdè Lárúbáwá làbáìkà lọ́wọ́ gbogbo pa kájà, wọ́n ń kọ́ ni, wọ́n kọ́ àwọn tán fẹ́ lọ ni, kì í ṣe gbogbo wọn ló mọ̀, wọ́n kọ́ wọn ni. Àwọn tí wọ́n á mọ̀ àtàwọn babańlá baba ńlẹ̀ Yorùbá, àwọn náà pa kájà, wọ́n á rìn káàkiri gbogbo inú ìlú. Tí wọ́n bá ń lọ, àwọn náà máa wí gbólóhùn tiwọn. Kí ni gbólóhùn táwọn náà máa ń wí? Wọ́n á máa ní kẹ́bọ fín, kẹ́bọ dà, kẹ́bọ dájú lé ọ̀run. Kí ni ìtumọ̀ kẹ́bọ fín nílẹ̀ Yorùbá? Ó náà ní pé kí ìwúre wa kò ṣe kíni, k'Elédùmarè ó gbà á, k'Elédùmarè ó gba àdúrà wa. Kó akágbó kátọ́, ẹ tó bá mọ̀ pé òun fẹ́ gbó, kò fẹ́ tọ́ láyé, kó mọ́ sàmí. Torí nígbà táwọn babańlá bá ní ogbó atọ́, ẹni wọ́n ní èdè kìíní kan ni, kò dá haramu ni. Bẹ́ẹ̀ sì ni gbogbo là ń gbàdúrà pé ká gbó láyé, ká tọ́ láyé. Gbogbo là ń gbàdúrà ká dàgbà, ká dògbó. Wọ́n wá ṣàdúrà fún yín pé ẹ gbó, ẹ tọ́, ẹ wá ní nǹkan burúkú ni. Just because ẹ fẹ́ gbé ọlá fún èdè àwọn Lárúbáwá lórí èdè Yorùbá. Táwọn babańlá baba wa ẹ bá pa kájà, táwọn náà lọ tán rìn káàkiri gbogbo nílùú, àwọn náà wí gbólóhùn tiwọn, àwọn náà máa súre, wọ́n máa wúre fún nílùú. Tí wọ́n máa súre tán, tí wọ́n bá ṣe, tí wọ́n bá débi tí táwọn náà bá débi tí àwọn náà wọ́n ti parí gbogbo iṣẹ́ tiwọn yìí, iṣẹ́ ìrìn àjò tiwọn yẹn náà, tí táwọn náà bá débi tí wọ́n ti fẹ́ parí ẹ̀, àwọn náà wọ́n máa wúre, wọ́n máa ṣàdúrà mẹ́ pé ire gbogbo kó wọnú ìlú yìí wá o. Kámọ́ ti wá jùrùkú wọlé, kámọ́ tẹ̀yìn ìrùkú jáde, káboyún lé ó bí wẹ́rẹ́, gbogbo àlà kan kí aboyún kan tọ́ wà lábòsùn, ire gbogbo kó mọ wọnú ìlú yìí wá, kámọ́ ríkú ọmọdé, kámọ́ ríkú àgbàlagbà, kámọ́ ríkú kíní kan. Wọ́n á wúre, tí wọ́n bá wá wúre tán, àwọn náà wá ṣe kíni, wọ́n á mú àgbò, àwọn náà wá pa àgbò, wọ́n á fi rúbọ s'Elédùmarè, wọ́n á fi ṣètùtù s'Elédùmarè. Ẹ wá jẹ́ n bi léèrè, nínú pípa kájà tàwọn Yorùbá àti pípa kájà ti Lárúbáwá, kí ni ìyàtọ̀ méjèèjì? Ẹ̀yin wá gbé pípa kájà ti Lárúbáwá, ẹ pè ní tó tọ́, ẹ pè pípa kájà tilẹ̀ Yorùbá, ẹ pè ní nǹkan tí ò dáa. Ṣé ẹ̀sà tí mo gbé nǹkan tí ń ṣe wá nìyẹn? Ẹ jẹ́ padà sílé àwọn ọmọ Yorùbá, ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe. À ń gbé èdè elédè ga, àfi ń ba èdè baba ńlá tiwa jẹ́. Èdè ẹbọ ní Lárúbáwá ni wọ́n ń pè ní Qurban. Léèbó wọ́n ń pè ní sacrifice, Yorùbá ń pè ní ẹbọ. Ṣé ẹ lè condemn sacrifice fọmọ èbó? Ṣé ẹ lè sọ fún ọmọ Amẹ́ríkà pé sacrifice is not good? Ṣé ẹ lè sọ fún Lárúbáwá pé Qurban ò dáa? Lárúbáwá sì ń ṣe Qurban, wọ́n ń ṣẹbọ. Àwa náà sì ń ṣẹbọ ńlẹ̀ Yorùbá. Ọlọ́run ọba ní gbogbo wa ń ṣẹbọ. Fún obìnrin pẹ́sẹ̀ kanjọ́ kan yìí tí rẹ̀ ní dá mi lóńdó ni. Mo ní tẹ́ bá lè mú oníṣẹ̀ṣe kan jáde tó jẹ́ ọmọ Yorùbá tí wọ́n ń ṣe lẹ́gbẹ̀ẹ́ tó wá sọ pé Ògún, Ṣàngó àbí Ọya bí nǹkan tó bá pè wọ́n ní Ọlọ́run Olódùmarè, mo ní ẹ mú wá jáde fún mi kó jẹ́ kéje kí n rí. Àwọn babańlá baba wa ńlẹ̀ Yorùbá ti ń sin Olódùmarè kí àwọn òyìnbó tó dé.
kán tó mẹ́sìn wá ní gbogbo wa ti mọ tí ń jẹ́ Olódùmarè nílẹ̀ Yorùbá. Bí bẹ́ẹ̀ kọ́ nígbà tí wọ́n dé bó ni wọ́n ṣe lè tú Allah sí Olódùmarè, bó ni wọ́n ṣe rí God tú sí Olódùmarè tí ò bá sí Olódùmarè nílẹ̀ Yorùbá ńgbà tá ń bọ̀ wá. Ẹ jẹ́ ká ronú, ẹ má jẹ́ ká ya akótilétà ọmọ. Ẹni ọmọ tó bá ní omi ilé òun òtòrò ni, ẹ má gbàgbé yóò mu omi ìdọ̀tí nílé onílé o. Ẹ jẹ́ á ronú, èyí tí wọ́n ṣe fún àwọn bàbá wa tó gẹ́, àwa ti sìn, ọpọlọ wa ti ṣí, ojú ti là. Ẹ jẹ́ á padà sílé, Elédùmarè ó dúró tì wá, Olódùmarè ó gbè wá, Olúwa ó gbè wá, kò sí ní gbé ọ̀dàlẹ̀ láṣẹ Èdùmarè. Mo rí yín ná.